ṣẹlẹ̀ happen. Àwọn Boko boys, àwọn terrorists, wọ́n ti fi mẹ́sẹ̀jì ránṣẹ́. Ibi tẹ́rù Ọlọ́run ti wá bà mí ni wípé wọ́n ti ẹ̀ bẹ̀rù wípé president wà ní country. No respect, no fear, no nothing. Àti wá terrorize èèyàn ká máa jíyàn gbé ká máa pànìyàn. Ó ti wá become a normal thing nínú Nàìjíríà. Anyway, wọ́n ti fi mẹ́sẹ̀jì ránṣẹ́. Ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire, kì í dé bá ní ká yẹrí o. Ẹ wo iye ọdún tá ti pariwo. Ṣẹ́dẹ̀mọ̀ ìgbà tó ti gbé kọ́sítọ́mà olórí wọn dáadáa wá sí Ìbàdàn. Mo ti sọ ẹ kú oríire o nílẹ̀ káàárọ̀ oòjíire lọ́rọ̀ kan ṣá. Wọ́n ti dárúkọ state méjì tó ti ń bọ̀ wá kí yín. Wọ́n ní ká sọ fún yín pé ká máa get ready. Àwọn terrorists wọ́n láwọn ń bọ̀, wọ́n ti dárúkọ. Wá fi ti ara ẹ̀ gbọ́ kó sì fojú ara ẹ̀ rí. We are coming to Ekiti State University, Babide Olumilua University. Western May, we are coming to Ososa tomorrow morning. To an ba ku kulawa? To insha Allah kun dai ga za a mai sheku lafiya akan uwayenku ku koma lafiya. Kuna lafiya ku? Akwai wadda an kawo magana banza daga cikin ku? Duka cikin lami lafiya ko? To insha Allah ga mu dai insha Allah mu din ne yalo insha Allah za a bashe ku ta kan sulhu a zama lafiya ku koma lafiya. Ai bai an sheku ba. Jirgi nawa ya taho abu da ku? Ba mu san iyaka. Kun san iyaka? To insha Allah kun daga gwamnati ta kasa an saka ko? A lalama an ka zo za a amshe ku akan ta magana da manya da komi ko? To insha Allah masha Allah ya salamu. Ọ̀rọ̀ yẹn ti dójú ẹ̀. Ọ̀rọ̀ yẹn ti dójú ẹ̀. Ṣùgbọ́n kí àlàyé mi nǹkan tó ń ṣẹlẹ̀ nínú àwọn fídíò kó lè yé yín dáadáa. Ẹ jẹ́ n wá túmọ̀ ẹ̀ fún yín. Wọ́n ti kọ àwọn nǹkan tí wọ́n sọ nínú fídíò yẹn, wọ́n ti bá wa translate ẹ̀. Ẹ wo bí terrorist ṣe ń yẹ̀yẹ́ ìjọba bàbá Tinubu. Ẹ wo bí terrorist ṣe disgrace bàbá Tinubu. Bàbá Tinubu, terrorist ń yẹ̀yẹ́ yín. Ẹ wo bó ṣe gbàjọba mọ́ yín lọ́wọ́. Ẹ̀yin náà dé náà yẹ ẹ̀dá ẹ̀ lọ́rùn o. Ẹ wo bó ṣe yẹ̀yẹ́, bó ṣe disgrace tán molest Tinubu's government. Ẹ wá gbọ́ nǹkan táwọn terrorist sọ. Kí tó kà fún yín, ṣé mọ̀ wípé after tí wọ́n kó àwọn schoolgirls yẹn ní Kebbi, ṣàdédé la rí wọn tí wọ́n ní ìjọba àwọn military wọ́n ní online wọ́n ní wọ́n ti lọ gbà wọ́n lẹ̀, wọ́n ti tẹ̀lé wọn lọ síbi tí wọ́n kó wọn lọ, wọ́n ti lọ jà, wọ́n ti lọ free wọn, àwọn ò san ransom, àṣẹ irọ́ ni. Ó ní mo ṣe máa sọ fẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó bá rí tí military Nàìjíríà tó bá kọ sí online àbí tí tó bá rí online tó sọ pé President Tinubu said, má believe ẹ̀, irọ́ ni. Irọ́ ni. Àṣẹ bàbá Tinubu, àṣẹ san ransom, àṣẹ negotiate. Terrorists ti táṣìírí yẹn wá gbọ́ nǹkan tó sọ. Government could not rescue schoolgirls. They negotiated with us. Bandits reveal in new video. A new video has surfaced showing that the Nigerian government and the bandits who abducted the Kebbi schoolgirls negotiated and arrived at a deal before the girls were set free. Recall that some kidnapped students of government girls' secondary school, Maga, Kebbi State, were released on Tuesday with the government claiming that no ransom was paid before their release. Terrorists ti wá táṣìírí Nigeria government. Ogunde. But a video has surfaced online revealing that the government had negotiated with the abductor before the girls were set free. In the clip shared on X, one of the armed men is heard questioning the schoolgirls about military aircraft that flew over the forest during their captivity. He asked how many jets passed above them, and the girls respond uncountable. The kidnapper then boasts that the authority could not rescue the student by force and had to negotiate. The abductor also asked the girls about their condition in captivity. Ẹ wá gbọ́, terrorists wá ń béèrè lọ́wọ́ àwọn tí wọ́n jí gbé wípé, did we leave you hungry? Àwọn ọmọ yẹn ní, did we leave you hungry? One bandit asked. Àwọn tí Gumi sọ wípé
kí government kan make wọn luxury lélẹ́yìí o. Did we leave you hungry? One bandit asked. No, the guest replied. Were you assaulted in any way? He asked again. No, they answered. Another kidnapper told them, we will take you back home safe to your parents. We are doing this based on peace deals. He also mocked the government again, asking, how many helicopters did you see hover around? The student replied that they could not count them. At the end of the video, one of the abductors declared, we are letting you go after negotiation. Your government cannot rescue you with might, but government has failed. Tàbá wá sọ wípé government fail, ìwọ tó wá jẹ́ olólùfẹ́ bàbá Tinubu, wá wá máa mú mi lẹ́ni bí. Ṣé bí nǹkan tí ìwà tèmi jọ mọ̀ ni? Ṣé government wà Nàìjíríà tí ìwà tèmi jọ ń wò? Àwọn government ló sọ̀rọ̀ yìí o. Terrorists in the government has failed. Oh, the girls who kidnapped after armed men stormed their school and killed the vice principal were later seen smiling inside the bus as officials prepared to transport them to Benin, the state capital. Government wa kọ síta pé àwọn ò san ransom kò sí negotiate kò sí nǹkankan àwọn military wọ́n ní agbára ni wọ́n wọnú ibi tí wọ́n kó àwọn kidnapper yẹn lọ wọ́n kàn lọ gbé wọn jáde ni kò sí nǹkankan tí wọ́n san pa wọ́n gbọ́ pò ni terrorist bá táṣìírí military Nigeria àti government bàbá Tinubu ẹ wo bó ṣe ń yẹ̀yẹ́ bàbá Tinubu ẹ wo bó ṣe dojú ìjọba bàbá Tinubu bolẹ̀. Ojú sì ń tì mí ojú gbà mí tí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ẹ̀yin ló dé náà yẹ ẹ̀wà òkè o ẹ wo bó ṣe yẹ̀yẹ́ ìjọba mọ́ bàbá Tinubu lọ́wọ́ àbẹ́ ìwẹ́nu lẹ̀kẹ́ wẹnu ọkọ náà ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ẹ gbà mí àbẹ́yìn ọmọ gbọ́ ni terrorist ń sọ hohà nínú fídíò wípé kí state tó ń bọ̀ wá tó fẹ́ wá attack tó fẹ́ wá pa yín kó tún jí yín gbé tí ó ní governor tó ní military tó ní gbogbo ọlọ́pàá tó ní gbogbo ẹ̀ wọ́n láwọn bọ̀ kẹ́ gẹ́ẹ̀tì ara yín rẹ́dì kan kó iye tán bá máa kó. Gọ́ọ̀mẹ̀ntì bàbá Tinubu ẹ wá azin ẹ lọ bẹ àwọn tẹ́rọ́rìsì pẹ̀lú owó burúkú ẹ negotiate ni pẹ̀lú ransom. Ṣebí ṣe ló yẹ ká ṣe kíní yẹn fún wọn bẹ́ẹ̀ ṣe ráwọn ọmọ yẹn tẹ́. Bọ̀ ìkọ́kọ́ tún wá wà tó yẹ mi lẹ́nu ọmọ Yorùbá mo ní kí sáré wá pé àkíyèsí yín sí kó má dẹ̀bẹ̀ ní pójú tèmi nìkan lórí nínú gbogbo rògbòdìyàn tí gbogbo wa kọ́kàn sókè tí terrorist ti hijack ìjọba bàbá Tinubu ẹjọ́ kí ló fa jubilation pẹ̀lú mọ̀mọ́ Remi Tinubu kí ló fa ìdùnnú àti thanksgiving ní àsìkò tá a wà yìí ẹjọ́ ẹ bá wa ẹ̀yin tẹ́ súnmọ́ mọ́ Tinubu family ẹ máa bá wa bá wọn sọ̀rọ̀ because ó dàbí pé mọ̀mọ́ Tinubu etí ibi ìkọ́nà fi ń gbọ́ tayé o ibi tó ń gbọ́ ibòmíì ni o mọ̀mọ́ Remi Tinubu ojú gbà wá tì fún yín ẹ̀ ń ṣe thanksgiving wọ́n ń kúfò ní kó àwọn ọmọ lójú lábẹ́ yín arántí mọ̀mọ́ pèṣẹ́ǹtì á ti sunkún lọ́ra bí dún thanksgiving lẹ́yìn ń ṣe wọ́n pa ọmọ lábẹ́ yín gbogbo ọmọ tẹ́ ẹ bá láàyè ká ẹ tó débẹ̀ yín àtọkọ yín wọ́n ti pa wọ́n tán lábẹ́ yín ẹ wá wò wípé kí ló ṣẹlẹ̀ ẹ wá invite gbogbo sẹ́nétọ̀ kan máa bọ̀ wá bá yín ní Aso Villa wípé ìjọba bàbá Tinubu ìjọba ẹ̀yin àtọkọ yín o gbogbo bẹ́ẹ̀ ṣe fẹ́ kó rí bẹ́ẹ̀ ló ṣe rí o terrorist ìjọba lẹ gbé dání o ìṣẹ̀lẹ̀ fẹ́ fi gbogbo Nigeria citizen ẹ fẹ́ máa fi ṣe ọmọ ẹja lóore fún terrorist o kí gbogbo wọn kọ́ máa bọ̀ lọ́kọ́ wá bá yín ní Aso Villa kan wá jẹ super dinner ojú gbà mí tì fún yín ẹ tún wá wo fídíò yìí. Apalọlọ gbogbo ẹ̀dá kẹwàá pé kò sí yàn lù ẹ̀yin ìyá ọ̀pàkẹ́ àlàkálà gbogbo dẹ àwọn gbàsọ mọ́ balẹ̀ ẹ̀yin náà sá fún kidnapper ẹ̀yin náà sá fún kidnapper ẹnu gbogbo wà tó àwọn cultist rọgẹ̀dọ̀ why they wear my colour wetin do ṣẹlẹ̀ how money no take drop for paper àsìkò tí tó ní ìsìnkú rẹ́dítì rẹ̀ ọ̀yà bọ́ta gbogbo yín káàkiri pamọ́ ẹ̀ ń fọ́ ọmọ mi anybody lè jáde mọ́ nísìnyí ẹ bọ́nu gbótó àwọn bandits kò sẹ́ni tó lè bọ́ta àtẹ̀yìn náà ẹ̀yin ẹ̀gbá àdúgbò tó máa bí àyín rẹ̀ dá mi dúró lọ́la gbogbo wọn ọmọ ìyá tí ogun bá dé ìgbà lọ́mọ̀ fún níwà tẹ̀wó kìnnìkan gbogbo 5 bm 10 bm ọ̀yà ogun ti dé wọ́n fẹ́ kó ṣiṣẹ́ fún mi báyìí ẹ bọ́nu gbó gbogbo yín ò lè bọ́nu gbó anyway long line and prosperity. Fulani herdsmen, if you hear English, hear me now. If you don't release those in your captivity right now,
You are gone down to the grave. Aloko kokoko, breketu kareto sane, eri bayakata noteno, blakle krodi, elon prada, zankle rododo. It's done. The forum agreed to set up a Southwest Security Fund, which will be set up under the Dawn Commission. And this fund will be administered by a forum of special advisors on security of all the Southwest states. And they have been mandated to ensure that they keep on a monthly meeting amongst the 6 special advisors. 2, the forum also set up a joint security intelligence sharing and communication platform. The forum resolved to establish a live digital intelligence sharing platform amongst all the 6 Southwest states. This platform will exchange threat notification, will ensure that incidents are logged, traveler and cargo alerts, and coordinate state-to-state response, among others. 3, forest surveillance. The forum commends the effort of the Nigerian Security and Civil Defense Corps. The forum commends the effort of our hunters, Amotepu members, and all other security agencies. Thereafter, the forum calls on the federal government to note the urgent need for enhanced forest surveillance across the Southwest states, and join and call on the federal government to secure the vast forest belts that have become hideouts for all sorts of criminal elements. To this end, the forum agrees that the federal government should help deploy the forest guards across the Southwest states, with each state government responsible for providing the required personnel. The forum reaffirms their collective commitments to reclaiming the forests and ensuring that these spaces no longer serve as safe corridors for banditry, for kidnapping, or any form of criminality at all. On interstate migration, the forum expresses deep concern on the unregulated interstate. Ibo la já sí, mò ń bọ̀ mi tí dé. First Lady Remi Tinubu invites senators to a sumptuous dinner at Aso Rock. During a recent meeting at the Senate building, Senator Akpabio read out a message from the First Lady of Nigeria, Remi Tinubu, inviting all senators to a dinner at Aso Rock on Friday. Wọ́n ní kẹ́ wá jẹ dinner, kẹ́ wá dine and wine pẹ̀lú wọn níbi tí àwọn jẹ́nsí ti ń wá ọ̀nà àbáyọ tí ikú ò ti ní pa wọ́n. Bẹ́ẹ̀ mọ̀mọ́ Tinubu, mọ̀mọ́ Remi Tinubu, ẹ̀dẹ̀ jẹ́ kó yé wa wípé yín ni ìyá wa. Ẹ wà àwọn ọmọ lábẹ́ yín kò yé wọn mọ́ terrorist àmìyàn tó kàn. Àwọn jẹ́nsí wá ránṣẹ́ sí àwọn màámi oṣù àtàjẹ́. Àwọn màámi ara fi 200 yards tó fi rán micro-mini. Ipe àwọn lọ̀rọ̀ yìí kàn o. Nígbà tí ìjọba bàbá Tinubu tó ti wà disappointed, tó ti disappoint Nigeria citizens, nobody ló wá ní, no expect anything good from your government. Wọ́n ti wà hopeless, renewed hope, ti di renew rubbish, renew terrorists. Oṣù àtàjẹ́ lọ́kù tí jẹ́sí tó invite lórí màtá yìí. Ẹ wá o. Àwọn ọmọ yìí mo láìkì yín ṣẹ̀rọ lọ́rùn. Ẹ ṣe wájú ní tẹ̀yìn wọ́n sáré làwọn ọmọ yẹn fi ṣe iṣẹ́ mọ̀ wípé ìgbà ìdìbò náà ṣàdédé lọ́sọ̀kọ̀ òru kan lárí tí bàbá Tinubu àtàwọn boys wọn náà arrange referent bishop àbẹ̀tí gbàgbé ni. Aṣọ bishop mi ò rún débi pé filẹ̀ lomi gan yọbọ́ ló láàrin orí ẹni Ọlọ́run mọ̀ bí tó ti lọ kó wọn àtàṣọ wọn kàn lọ rẹ́ẹ̀tì costume jọ lọ́dọ̀ àwọn ní Yorùwood ló máa supply wọn sí nǹkan táwọn èèyàn ò lè ṣe torí o. Now àwọn jẹ́sí wá wò pé bàbá ṣe ṣápálì mẹ́yẹn ẹ̀tún máa jẹ́ àtẹ̀síwájú ẹ̀ má jẹ́ àgbàgbé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ ti gbàgbé ńgbà ebi ń pa wọ́n
tí wọ́n dákú láàrin ọjà. Ẹ ti gbàgbé ńgbà tí gbogbo Nàìjíríà láwọn fẹ́ shut down, wọ́n fẹ́ protest. Kí ló gbé jáde? Ẹ bá mi kọ síbi comment section. Ọ̀rọ̀ wọ́n lọ́rọ̀ jáde lọ́sàn gangan. Bàbá Tinubu àtàwọn ọmọ wọn torí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí wọ́n gbọ́rò jáde. Ẹ jọ̀ọ́ kí ló dé tí bàbá Tinubu ò lè fi ọ̀rọ̀ kó fi lé tẹ́rọ́rìsì? Ṣé ọ̀rọ̀ ò lè lé tẹ́rọ́rìsì? Aráàlú lọ́rọ̀ lè pa. Bàbá Tinubu gbé ọ̀rọ̀ jáde. Wọ́n ní obìnrin ò kì í fojú rorò kó ọ̀rọ̀ má gbé kó má kú. Bàbá Tinubu ọ̀rọ̀ tàwa abiyamọ. Mọ̀mọ́ Remi Tinubu ọ̀dájú abiyamọ nìyẹn ẹ̀yìn àtọkọ yẹn ẹ̀rọ tiwa. Ẹ wá gbé ọ̀rọ̀ jáde lọ́sàn gangan jẹ́ káwọn obìnrin fojú rorò. Àwa wo ọ̀rọ̀ lọ́sàn gangan lórí láìfù báyìí. Oh God. Ìyẹn làwọn ọmọ yẹn rò. Ẹ ṣe wájú ní tẹ̀yìn wọ̀rọ̀ sáré lọ́ fi ṣe. Làwọn náà bá wà wí pé ní nǹkan tó mú lídà wa president ó pẹ̀sì. Káwọ́ sókè fún presido. Káwọ́ sókè fún presido pé nígbà tó fi lè invite bishop and kádíjú ká tó làbáyé ọ̀rọ̀ jáde. Àwọn mọ́mí àti dádì àwọn ló lè ṣe kínní. Òun làwọn yúùtù yẹn máa fi ṣe o. Ẹ wá ẹ̀yin màámi àti dádì mi òótọ́ dẹ̀ ni o. Ṣé ẹ mọ̀ pé irú àṣírí tó tún tí Nàìjíríà gọ́ọ̀mẹ̀ bàbá Tinubu kọ́kọ́ lọ tó ń sọ wípé àwọn làwọn lọ gba àwọn ọmọ yẹn sílẹ̀ bẹ́ẹ̀ ni wípé wọ́n negotiate wọ́n san ransom ìgbà tí terrorist ti wá já ráǹkì wọn wálẹ̀ ń sè pé lẹ́yìn ẹ̀yin ò lè fi tipátipá wá gba ọmọ tá a jí kó lábẹ́ ẹ̀yin ṣe lẹ wá bẹ̀ wá náà wọ́n tún béèrè lọ́wọ́ àwọn ọmọ yẹn pé evidence dà witness làwọn ọmọ yẹn tún jẹ́ Nàìjíríà ti dojúrú. Terrorist tún ń lo Nigeria citizen tó kidnap láti fi ṣe witness against ìjọba bàbá Tinubu. Ìjọba ti ṣe Yorùbá o. Bàbá ẹ máa bọ̀ nílé. Ẹ máa bọ̀ nílé ìtẹ̀ṣe tó jàre ìtẹ̀fojú wa ìrí tó ti tó. Ẹ sinmi náà. Ẹ sinmi. Okay. Ẹ̀yin big mommy àti big daddy. It is true tá bá wò tàwọn ọmọ wọ̀nyí. Tá bá wò dáadáa. Kò ní nídìí kẹ́yìn gbé helicopter tó máa cast ibi tí wọ́n báyìí tó máa wá fi yín ṣe yẹ̀yẹ́. Ṣebí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà tá bá ti wo home video. Wọ́n ní tá bá ti fẹ̀yìn tí ògiri báyìí á máa lọ. Even bá ti nínú home video tí ẹ ní láti fẹ̀yìn tó giri. Ẹ kàn máa reappear tẹ máa ń disappear báyìí ní bí mo yẹ jókòó báyìí. Wọ́n kàn lè dédé yọ gíga. Ó yá ẹ jẹ́ ká try. Ẹ̀yin màámi ẹ̀yin dádì mi ó yá ẹ kó àwọn jẹ sí báyìí ẹ kó wọn báyìí OPC báyìí Àgbẹ̀kọ̀yà irú ẹkùn ó yá gbogbo wa ó yá màámi ṣèbẹ́yìn máa disappear ẹ máa fojú inú wo ibi tí gbogbo àwọn pípù yìí wà àwa ti kórè iṣẹ́ dání ó yá afẹ́fẹ́ gbé wá pa lọ ẹgbẹ́lé ní ẹ̀yìn terrorist ẹ ti kò jọ̀gbọ́n. Bó mo wà jẹ́ ń tójú di ṣán máa ń dijú ni ẹ̀jẹ̀ ń di mi kúrò lójú kan wàhálà dé Èkìtì Ògùn iṣẹ́ yá Dádì Oyèdépò eléyìí tẹ́yìn náà wá ń ti ọ̀rọ̀ bọ̀ kìíní tẹ́ sọ wípé tí tẹ́rọ́rìsì Fúlàní tó bá gbọ́ English yìí ṣá ó ti dojúrú. Anyways ẹ̀yin South West Governor ṣe ti gbọ́ ẹ bá mi ṣe fídíò ìdọ́dọ̀ wọn láwọn ń bọ̀ lẹ́kìtì o àwọn ọkọ̀ ìyá yín ni o àwọn tó ní gọ́ọ̀mẹ̀ntì gọ́gọ́ tẹ́ ń ṣiṣẹ́ lábẹ́ wọn láwọn ń bọ̀ lẹ́kọ̀ọ́ wọ́n ń bọ̀ ní Èkìtì wọ́n fẹ́ wá àtáàkì yín lẹ́kìtì àti Ògùn ṣe ti gbọ́ eléyìí of Ogun State ọ̀gbẹ́ni eléyìí of Ogun State alpha wọ́n ní pátí lẹ́yìn máa ń lọ jàre bàbá mi bá mi jẹ́ of Èkìtì second time lọ sákiri wọn gbọ́ payán Èkìtì àtògùn àti ọ̀hún pẹ̀rẹ̀ mo sọ yìí mo dúró náà orúkọ tèmi ò yí padà yíyé dára kó owó èkókókó ni mò ń jẹ́ mọ̀mọ́ Remi Tinubu ṣé bí terrorist ṣe gba ìjọba mọ́ ẹ̀yìn àtọkọ yín lọ́wọ́ yìí tí wọ́n wá ṣe kí ni wọ́n wá fi yín ṣẹ̀sín ní online ipe ẹ̀kan wà fúùtù fẹ́ẹ̀tẹ̀ àṣà tí ò ní kan lásán ni ipe pépà lásán lẹ́yìn àtọkọ yín kẹkàn máa lọ represent ká máa sọ pé president lélẹ̀ ẹ̀ ní àṣẹ iyọkàn báyìí lẹ́nu inú eléyìí náà lẹ́tún ní oore ọ̀fẹ́ tẹ́ ẹ̀ láròjinlẹ̀ tẹ́ wá invite gbogbo senator wá sí Aso Villa kan wá jẹ
àbí last soup àná fẹ́ fún wọn ni àbọ̀ ti kọ lẹ́tà sí bàbá Tinubu àti mọ̀mọ́ Remi pọ́n bọ̀ ni tí àwọn méjèèjì ò fẹ́ kó jáwọn nìkan náà máa kó lọ ni senate ẹni orí yìí ó dilé ẹ wá ẹ̀yin brother Terr ẹ wá ṣé ẹ rí àwọn sẹ́nítọ̀ ń lọ sásọ villa ní ìjọ wo lọ ṣe fi déètì sí wọ́n fẹ́ lọ jẹ dinner you know what to do now. Má gbàgbé láti bá mi share video, má gbàgbé láti drop comment, support my brand, má gbàgbé láti bá mi like. Gbogbo ẹ̀yin tẹ́ ń bá mi ṣe, mo dúpẹ́ lọ́wọ́ yín, God bless you. Ilẹ̀ káàárọ̀ oòjíire ò ní gbé, kò ní gbé ọ̀dàlẹ̀. Ilẹ̀ wa, ilẹ̀ bàbá wa ni. Kò sí àlejò kan tó ń bọ̀ wá gbà. Ṣùgbọ́n mo gbà ládùúrà kíkú má pa yín. Mo really wish pé mo lè ṣe jù báyìí lọ. Ṣùgbọ́n ó ti gbọ́ lè báyìí, information is powerful. Share, thanks.